ìbánilátẹ̀jẹ́ ìwà ẹ̀dá nìyẹn. àníyàn ìlówó lẹ́bi òsì o bàbá náà fi sá kúnlé bàbá lówó lọ́wọ́ gbogbo ẹbí ní ìmọ̀lé ẹni ìwà ìgídà ẹ̀yẹ́ fò ọwọ́ aráyé ló pín sí. ọwọ́ epo láráyé bá nílá wọn ìbánilátẹ̀jẹ́ ìwà ẹ̀dá nìyẹn. àlàwọ̀ ojú bá ní rẹ́ ọ̀rẹ́ òdenu àríre bá ní jẹ́ òun ní gbogbo wọn. bákìyèsí bá tó kò sẹ́ni ò mọ̀ pé pípọ́n epo kó yàtọ̀. Bàbá mi jó ijó ti yá ijó kíní ijó fújì. ìjọ wo ló fẹ́ jó tó o bá jó kàdó sùn. aláwo jẹ́gẹ́ sí i. ìjọ wo ló fẹ́ jó tó o bá jó ṣe fi lò. aláwo kàndó so. Bàbá mi jó ijó ti yá ijó kíní ijó fújì. àsìkò pọ̀ orin fọ́mọ lórí afẹ́bí ti rẹpẹtẹ bára ẹ̀ sílẹ̀. ẹkùn kan ọmọ ẹ̀kọ́ ẹ̀kùn tí ó pè kú kò ní pọ̀jà. ẹbí tí ó pè kú kò ní pọ̀jà. ṣá máa bá fàájì bọ̀ aláwo olóhùn wá rò ó. Bàbá mi jó ijó ti yá ijó kíní ijó fújì. ìjọ wo ló fẹ́ jó tó o bá jó ṣe fi wò ó. ìjọ wo ló fẹ́ jó tó o bá jó ṣe fi wò ó. aláwo kàndó so. aláwo jẹ́jẹ́ sí i. original ọmọ oko. international ọmọ oko. original ọmọ oko. Bàbá mi jó ijó ti yá ijó kíní ijó fújì. ẹ jẹ́ ká máa jẹ gbèsè déédéé. ẹ̀dá tó bá ń jẹ gbèsè déédéé. ẹ̀dá tó bá ń jẹ gbèsè déédéé kì í tètè kú. báláṣọ bá gbé wá kó mú méjì sílẹ̀. oníbàtà bá gbé wá kó mú méjì sílẹ̀. tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó padà wá gbowó. títí ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn o ká máa fi ṣàdúrà fún ẹni wípé onígbèsè ń wo ọlọ́run jẹ́ oríṣi kó lówó lọ́wọ́ kóun lè rówó gbà lọ́wọ́ rẹ̀. onígbèsè ń wo má jẹ́ òkú kó tó dìjọ́ mẹ́jọ. wá tún sanwó méjì fún fani kó tún mú mẹ́fà sílẹ̀. ẹni bá ń jẹ gbèsè déédéé kò ní tètè kú torí ẹ̀ mò ń jẹ gbèsè mi déédéé mi ò ní tètè kú o. Bàbá mi jó ijó ti yá ijó kíní ijó fújì.
àìlówó lẹ́bi òsì bàbá lówó lọ́wọ́ gbogbo ẹbí ní mọ́lẹ̀ ẹni ìwà ìgídà ẹ̀yẹ́ fò wọ́wọ́ aráyé ló pín sí. ọwọ́ epo láyé ń bá nílá wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. àní àìlówó lẹ́bi òsì o bàbá náà fi sá kúnlé bàbá lówó lọ́wọ́ gbogbo ẹbí ní mọ́lẹ̀ ẹni ìwà ìgídà ẹ̀yẹ́ fò wọ́wọ́ aráyé ló pín sí. ọwọ́ epo láráyé bá nílá wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. àlàwò ojú bá ní rẹ́ ọ̀rẹ́ òdenu àríre bá ní ìjẹ́ òun ní gbogbo wọn. tákìyèsí bá tó kò sẹ́ni ò mọ̀ pé pípọ́n epo kó yàtọ̀ sí tẹ̀jẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ìfẹ́ abádìyẹ tẹ́kúnlé kò dénú kò ju bí pàjẹ́ lọ. ẹgbìnrin ọ̀tẹ̀ má ṣe ń pa kan bẹ́ẹ̀ nìkan tún rú. ọwọ́ epo láráyé ń bá nílá wọn kì í bá nílá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. àfikọ́ lọ́hún máa kó wa yọ lọ́wọ́ gbogbo aláburú ẹ̀dá tán ò fẹ́ ní fẹ́rẹ̀. ọwọ́ epo láráyé ń bá nílá wọn kì í bá nílá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. èèrà ò fẹ́ pòròpòrò dénú bíntí ní báyìí ò lọ́mọ aráyé fẹ́ ni mọ́. èèrà ò fẹ́ pòròpòrò dénú bíntí ní báyìí ò lọ́mọ aráyé fẹ́ ni mọ́. èrò ọ̀nà ṣóhun ní òròyìn ọkà tó kó ẹni tó ti lówó tí ó lówó mọ́ ẹ̀bá bí wọn wọ́n róhùn rí sọ àfiwọ́ pẹja ló mú gbajúmọ̀ tó fi ń jẹ kó ló. bí o bá nídìí o iṣẹ́ kì í ṣe bí o bá nídìí iṣẹ́ kì í dédé ṣe bí o bá jẹ̀bi ẹni bí o bá jáyà ẹni bí o bá ṣàánú ẹni àfàìmọ̀ kó má jẹ́ ọ̀rọ̀ ẹni. torẹ́ni tí ò mọ̀ ni rí kì í ṣe ni níka ẹ̀yìnkùlé lọ̀tá wà ilé làṣẹ ní ń gbé. ẹ̀yìnkùlé lọ̀tá wà ilé làṣẹ bí ń gbé. ọwọ́ epo láráyé ń bá nílá wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. kò sí fọbẹ̀ tá fọwọ́ sí mọ́ fọwọ́ fọ́gò ní lọ́pọ̀ obìnrin ń bọ́kọ ṣe wọ́n láwọn ò dúró ní sùúrù lérè àfọlọ́hún ṣògo ibẹ̀ yẹn làwọn ń lọ. ọkọ tí ó lówó lọ́wọ́ kò lè pàṣẹ kó múlẹ̀ mọ́ òkun lé níwájú aya. àbí ẹ̀rọ ojú ayé owó lóbìnrin mọ́ o aláwo ní tòótọ́ ẹ̀yin àgbà àtijọ́ mo kí yín yẹn káre. Àlàó adé kò sábà ní ìyá mọ́ àfàbánináwó obìnrin tó ń sọ pé ilé ọkọ mi òun lòun máa kú sí torí owó orówó lọ́wọ́ ẹni owó wà lọ́wọ́ ọkọ lẹ́yìn sù káàdì ẹ̀fọ́ ni ìlú tó bá burú tán ìwọ nìkan ní òkú lórin tán ń fọ kọkọ obìnrin rere kò sí lóde òní mọ́ ọlọ́run kó fún wa níyàwó wa kó fún wa láya gidi aya bí ìyá mi ò tó dúró ti bàbá mi o Musiliatu ìyá mi Adéjọkẹ́ báyé ìṣèjọrin tó kò sẹ́ni tó sunwọ̀n dàbí màmá mi. ọwọ́ epo láyé ń bá nílá wọ́n ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. kúnlẹ̀ gbogbo rẹ̀ ta pèlè yàn láyé bó ṣe bí ìwà ibi òun ló kúnnú wọn ọ̀rẹ́ òtítọ́ ò sí wọn ò sí láyé mọ́ àfojúfẹ́ ní gbogbo wọn pátá ṣálágbèdá ọ̀rẹ́ òun ní ká súnmọ́ àbáṣebàjẹ́ ẹ̀dá òun ní ká súnmọ́ tí ń bá ní lójú jẹ́ kiri ẹsẹ̀ kiri nílé àńjọ̀fẹ́ o bá ń jọ̀fẹ́ pákú gbogbo wọn náà pápá bora ìka tó ń bọ́ ni tó ń fún ni ló ń jẹ́jẹ́ ṣó yẹ ká gbèrò bíka òun wá ṣe gbé. àgbẹ̀fíká nira ẹni ká má sọ pálẹ̀ nìyàn torí tìmùtìmù ó kẹ́gbẹ̀dà sínú ọmọ aráyé wọ́n burú jù bẹ́ẹ̀ lọ o. ọwọ́ epo láyé ń bá nílá wọ́n ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá
àṣé ẹni tó bá ṣì lọ́bùn o nítọ̀hún jàre ẹṣin o ẹni sọ pé ẹṣin lọ́bùn tọ̀hún jàre ẹṣin ìgbà tí ẹṣin di ẹṣin ò bọ́jú ẹṣin ò wẹsẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àtẹ̀ṣin ń bẹ pátákó ẹṣin òṣìkà ṣèkàdán ojú wa ti gbogbo wọn abámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ fẹ́ni tó jẹ èpo ẹni tó ń jà ta ẹni tó tún fẹ́ni sábùrú mo ṣe bí iṣu ẹni ní tọwọ́ ẹni dèpo ọwọ́ epo láráyé ń bá nílà. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́run bá fi ṣọ́ wa dàmọ́dún. lọ́jọ́ sí aláwo mo ní bọ́lọ́run bá fi ṣọ́ mi dàmọ́dún sẹ́. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́run bá fi ṣọ́ wa dàmọ́dún. aláwọ̀ adé gbogbo ọmọ aráyé ẹ bá fọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n ọgbọ́n lórí wa ò àdàdì tú èdè tí a tún gbédè ó ní ẹrinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tí ẹni ò kò lè bá jọ yín lójú a ní ẹ̀tún rinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tọ́lọ́wọ́n bá ṣe fún yín ò má bá jọ yín lójú ìwọ́n tó ń ṣe yànga pológun ẹrú bó bá jáde lọ wà rẹ́ni tó fọgbọ̀n wọ̀ fàtọ̀ rẹ̀ ọ̀pọ̀ ẹni sunkún póun ò ní bàtà tó bá jáde lọ á tún rọ̀pọ̀ èèyàn tí ó rẹ́sẹ̀ fi rìn rárá ṣé kó níta ń pọ́ lọ́hùn lẹ́jọ́ ọ̀rẹ́ mi kí ló wá dé kí ló wá ṣe yẹ tó fẹ́ ṣọpẹ́ gbogbo àyè yóò ká wà nílé ayé ká má fààyè ọpẹ́ sílẹ̀ wò tọ́bọ̀ lọ́hùn bá fi ṣọ́ mi dàmọ́dún o. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́hùn bá fi ṣọ́ wa dàmọ́dún. lọ́jọ́ sí aláwo mo ní bọ́lọ́hùn bá fi ṣọ́ mi dàmọ́dún sẹ́. ìjọ ọpẹ́ òun la ó máa jó ayọ̀ ọpẹ́ òun la ó máa yọ̀ tọ́lọ́hùn bá fi ṣọ́ wa dàmọ́dún. aláwọ̀ adé gbogbo ọmọ aráyé ẹ bá fọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n ọgbọ́n lórí wa ò àdàdì tú èdè tí a tún gbédè ó ní ẹrinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tí ẹni ò kò lè bá jọ yín lójú a ní ẹ̀tún rinlẹ̀ ọlọ́run ọba lọ kóhun tọ́lọ́wọ́n bá ṣe fún yín ò má bá jọ yín lójú ìwọ́n tó ń ṣe yànga pológun ẹrú bó bá jáde lọ wà rẹ́ni tó fọgbọ̀n wọ̀ fàtọ̀ rẹ̀ ọ̀pọ̀ ẹni sunkún póun ò ní bàtà tó bá jáde lọ á tún rọ̀pọ̀ èèyàn tí ó rẹ́sẹ̀ fi rìn rárá ṣé kó níta ń pọ́ lọ́hùn lẹ́jọ́ ọ̀rẹ́ mi kí ló wá dé kí ló wá ṣe yẹ tó fẹ́ ṣọpẹ́ gbogbo àyè yóò ká wà nílé ayé ká má fààyè ọpẹ́ sílẹ̀ wò ká má fààyè ọpẹ́ sílẹ̀ wo oúnjẹ ọlọ́run ọba ni torí pé béèyàn ò jẹ gbèsè o tí o bá ti dáràn o Dékúnlé béèyàn ò jẹ gbèsè ṣẹ tí o bá ti dáràn o wọn ò lè béèrè iye tó bá ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. Kúnlé ìmọ̀ òun ara ẹni ló yẹ ká mọ̀ ká má ṣe jùra ẹni lọ. ìmọ̀ràn ara ẹni tó ń lóye ká mọ̀ ká má ṣe ju rẹ̀ ní lọ. kò dìgbà tá a bá eyín òkè o ká tó lè fàfọ̀ gbóhùn bí ara kò dìgbà tá a bá eyín òkè o àlà o ká tó fàfọ̀ gbóhùn bí ara bàbá ṣe mọ òun ló yẹ ká ṣe àgọ́ aláàgọ́ kò ṣe é wò ṣiṣẹ́ lórí ìwọ̀n eku òun ìwọ̀n ìtẹ́ ká má ti ra wa ní tìkùtì orí tí wọ́n fa kodoro kò ṣe é ròkúta àlàó láì lóṣùkà òdodo ọ̀rọ̀ ni torí béèyàn ò jẹ gbèsè bí ó bá ti dáràn wọn ò lè béèrè iye tó bá ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni
ṣeun lóore ká dúró lẹ́gbẹ́ kẹ́gẹ́bú tọ́lọ́wọ́n bá fi wá sí ó dá ó sàn jù ká kọjá yè ara ẹni lọ torí bójú bá fi tì ní ọlọ́run là fojú tì èèyàn kan kì í fojú tì kì a kì í fojú tì kì oko ẹni ayé bá kéré lójú ẹ̀ onítọ̀hún ní rèrè ayé jẹ́ èèyàn tí ó bá tì ó kó má ṣe gbàgbàdà sàrà kaná tóró òun kankan ò tí ì jẹ sàrà òun ẹ̀ bá jẹ́ ká ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ torí béèyàn ò jẹ gbèsè tí ó bá ti dáràn wọn ò lè béèrè iye tó bá ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni ṣòun ló yẹ ká mọ̀ ká má ṣe ju ra ẹni lọ. agbẹ́ni gálà apàjẹ́ abínú ajé ṣóhun là apàjẹ́ béèyàn fẹ́ràn owó láfẹ̀ẹ́ jù ìwà rẹ̀ àbàjẹ́ ó dájú ká má bọmọlúwà bí wàá jẹ́ ò torí afẹ́ṣayé ẹni bá ṣayé lódì ayé àgbòdì lára rẹ̀ o èèyàn tó bá ṣayé lẹ́sọ̀ ayé àgbẹ̀sọ̀ lára fún torí béèyàn gbọ́n bí owó irú wọn kì í rówó ná bóbìnrin bá gbọ́njọ ọkọ lọ òkò ní rèrè ọkọ jẹ́ nǹkan kì í kéré kó má má tó pín táwọn bá ti fọkànjú àṣì o àlà o ó di dandan kó tó pín mo ṣe sọ pé béèyàn ò jẹ gbèsè tí ó bá ti dáràn wọn ò lè béèrè iye tó ní lọ́wọ́. ìmọ̀ràn ara ẹni ṣòun ló yẹ ká mọ̀ ká má ṣe ju ra ẹni lọ. ó lè yí mọ̀ wọn ara ṣóhun ló yẹ ká mọ̀ ká má ṣe jura ẹni lọ. ìmọ̀ràn ara ẹni ṣòun ló yẹ ká mọ̀ ká má ṣe ju ra ẹni lọ. ọlọ́run ọba má báyọ̀ ẹ jẹ́ má bà wá ọwọ́ ẹ jẹ́ ọlọ́run ọba má báyọ̀ ẹ jẹ́ torí gbogbo nǹkan nílẹ̀ ìjẹ́ ilẹ̀ kí jẹ́ wọn o kúlẹ̀ ọ̀tọ̀ ṣe o àmọ́ ó àdé mi o ọlọ́run má bà tiẹ̀ jẹ́ kúnlé ọ̀tọ̀ ṣàmọ́ o ọkọ̀ Bímbọ́lá o bàbá Dámilọ́lá bàbá Adésọlá bàbá Adémọ́lá babade ọ̀la mi o estate developer tó lórí pípé aláṣẹ multibi global resources limited ìyànà pàjá nílùú èkó ilé ọmọ olówó dúró ọmọ ajígbégbé ṣeré ọmọ amọ̀lẹ́sẹ̀ bíi alárímọ́lẹ́sẹ̀ ọmọ bá nílé arọ èèyàn láyàṣẹ wù ọmọ Kàrímù náà ni ó àǹjọ̀nú ọmọ lè mọ̀ mú lóṣòdì ẹ̀gbọ́n ti yọ mí tókò tó ń bẹ ní London àmọ́ ọmọ agbolé oṣù pọ̀nrí o kúnlé ọ̀ǹtọ̀ ṣó àmọ́ wo kúnlé ẹni bá ní o máa ṣe tiẹ̀ fún rárá alábàáhùn ní dára rẹ̀ mọ́nú pósí kò séèyàn tí ń fi dàpà gbìn bàbá ta ní fi pọ́npọ́ pa lábàáhùn mọ́tò kí gbàjàgbà àwọn ayé òní tẹ̀ ẹ́ o ìkóró nìkan ẹ̀ láyé láyé ogún ọdún ìkóró nìkan ẹ̀ láyé àádọ́ta ọdún ìkóró nìkan ẹ̀ láyé àìlérówó náà ìkóró nìkan ẹ̀ láyé àwòjọ wa tọmọtọmọ àwòjọ wa tọmọtọmọ bí n bá jáyé títí mo fẹ́ jáyé rẹ̀ náà kó mo fẹ́ kí ọ̀rẹ́ mi ò wẹ̀yẹ Sunday. Sunday ẹyẹ kì í fọ́kò forí sọ́kí o ẹyẹ lọ́la. Kọ́lá tó ní dákun máa fò lọ o. Sunday Olúmúyìwá Adéyẹmọ ẹyẹ. Iyì tó ní dákun máa fò lọ. Sunday Olúmúyìwá ọmọ Adéyẹmọ ẹyẹ. Aṣọ yìí yàrá rẹ̀ kò máa ní fàyà torí ọlọ́run tó fànà yẹ tó fòní yẹ kò ní fi ẹsẹ̀ lẹ́yà ọ̀rẹ́ mi tó bá di lọ́la. Adéyẹmọ Múyìwá mi Sunday Adéyẹmọ Múyìwá mi Sunday ọkọ̀ Bùkọ́lá dákun
fòyà ẹyẹ. Bàbá Cynthia ẹyẹ. Owó bàbá Dàfídì ẹyẹ. Bàbá ní Ọlámi má fòyà o ẹyẹ. Sunday bàbá Dámilọ́lá. Chairman Managing Director. Polpop Nigeria Limited. Chairman Managing Director. Bachman Nigeria Limited. Alhaji Karimu wọn láṣẹ wo àbáná wá. Ọkọ fún mi láyọ̀ ní Lamẹ́ríkà owó bàbá Mọ́ríyámọ́ àbáná wá. Bàbá Muhammadi owó bàbá Nọ́tù láyọ̀ àbáná wá. Aláṣẹ Kismat ọ̀là kásìó ilẹ̀ ọ̀là àṣẹwò àbáná wá. Aláṣẹ Anọ́tù property owó ń talẹ̀ ó ń ralẹ̀ ó ń ralẹ̀ ó ń talẹ̀ àbáná wá. Aláṣẹ Valley View Front Hotel àbáná wá. Aláṣẹ Valley View Front Hotel àbáná wá. Iná jánàmọ̀ ń bẹ láyé, iná jánàmọ̀ ó ń bẹ lọ́run. Àbáná alùkìyà ọmọ ó ń bẹ láyé, alùkìyà ọmọ ń bẹ lọ́run. Alùkìyà ọmọ ayé ní Valley View Hotel kálọ̀gbàdùn ara wa. Àwòdémọ́lá Adélékè mi ò Adé Ìbàdàn. Aláṣẹ Adélékè fáàmù. Ìyá àgbẹ̀ ló láyé o màyà bàgbẹ̀ ṣe pọ̀. Àgbẹ̀ ń bẹ lóko tó ń jáwé. Àgbẹ̀ ń bẹ lóko tó ń búyàn. Àwọn alára pé èmi Adésínà wọn mọ dáadáa ọmọ wàlẹ̀ gbàlákè. Ẹ wojú Kàrímù, ẹ wojú Ọláṣẹ́wù. Àjọ̀nú ọmọ lè mọ̀mù, ẹ wojú bàbá Mọ́ríyá. Bó tiẹ̀ ra mọ́tò fún mi rí, mo mọ àwọn tó ti rà fún o. Bí o tiẹ̀ daṣọ sí mi lọ́rùn rí, mo mọ àwọn tó ti dágbádá fún. Bó tiẹ̀ kọ́ ṣẹ́ẹ̀kì fún mi, mo mọ àwọn tó ti kọ́ fún. Àbànà nítorí pé béèyàn bá lówó lọ́wọ́ tó bá ń ṣoore tó ń ṣoore lọ́tún lòsì. Ibi tó kìkì ẹ ò kàn dé o, òun gan ò lè sọ. Àwọn tó máa gbé lè ṣàdúrà fún òun gan ò lè rí wọn rí. Ọláṣẹ́wù gbà mí o, èmi ò lẹ́nìkan. Àràbà rántí mi jọ̀ o, èmi ò lẹ́nìkan. Òdẹ rántí mi jọ̀ o, òdẹ gbà mí, èmi ò lẹ́nìkan. Ọláṣẹ́wù o ti dájere, torí bá jere báwọ̀ nú odò, gbogbo ara jere lomi fi ń wọlé. Gbàmí o, mi ò lẹ́nìkan, Ṣéwù o ti dájere, dájere báwọ̀ nú odò, gbogbo ara jere lomi fi ń wọlé. Mo ṣe sọ pé gbogbo ara Ọláṣẹ́wù. Iyọ̀ ni, ọbẹ̀ ni, ajé ni, owó ni. Èmi Àbànà kì í ṣolówó tí ọmọ Fálájé ni. Àǹjọ́nú ọmọ lè mọ́mú Aláàjì Kàrímù ìwọ kì í ṣolówó tí ọmọ Fálájé ni. Ẹni bá ti gbájé sílé ṣòun lówó máa ń bá ṣe. Ọ̀nà tó mi bá wọnú àgbọn o kò yé wọn rárá. Ni mo ṣe ní gbogbo ara Ọláṣẹ́wù. Iyọ̀ ni, owó ni, ajé ni, oyin ni, ọbẹ̀ ni, ọbẹ̀ ni, gbogbo ara Ọláṣẹ́wù. Ọbẹ̀ ni, owó ni. Àjànàkú Ọlọ́run yìí, ibi erin bá yíjú sí ibẹ̀ lè rí lọ. Ajáúsá ò lẹ́ni méjì, àwọn Sílàbòdè wọn ò lẹ́ni méjì, ìgbẹ́dẹ́ babolówó wọn ò lẹ́ni méjì. Ìsà Alábẹ́dé mo lóhùn kan kò máa lẹ́ni méjì, Ojúkú Sẹ̀míhù gbogbo wọn ò lẹ́ni méjì. Ṣọlá Ìbídùn, Wàyídì YS àfọmọ́kọ. Ajáúsá sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa, Sílàbòdè ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa, Ojúkú ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa, Ṣọlá Ìbídùn ló sọ̀rọ̀ mi ẹ sọ pé rọ́ ló pa, YS ló sọ̀rọ̀ mi ẹ sọ rọ́ ló
tíbi tirè lè dá wálé ayé. àní bọ́lọ́hún bá ń ṣeré àníbi ló ń ṣe o. tíbi tirè lè dá wálé ayé. kúlẹ̀ kò sẹ́ni tó fẹ́ bí. ọkùnrin ò fẹ́ bí obìnrin ò fẹ́ bí. àmọ́ nínú ibi ire wà níbẹ̀ o bẹ́ẹ̀ nínú ire. bọ́lọ́hún bá ń ṣe rere àníbi ló ń ṣe o. tíbi tirè lè dá wálé ayé. àní bọ́lọ́hún bá ń ṣe rere àníbi ló ń ṣe o. tíbi tirè lè dá wálé ayé. kúlẹ̀ kò sẹ́ni tó fẹ́ bí. ọkùnrin ò fẹ́ bí obìnrin ò fẹ́ bí. àmọ́ nínú ibi ire wà níbẹ̀ o bẹ́ẹ̀ nínú ire wà níbẹ̀ o. síbẹ̀ nínú ibi làwọn ẹ̀dá kan gbé wà tán rí jẹ̀rí mu. kúnlé bí bànújẹ́ bá gorí ẹ̀mí ẹni. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó fò sọlẹ̀ tó kú tán ní ibi ńlá ni. ǹjẹ́ bí ó bá kú tó bá yà wèrè tó ń já kiri kí ni kápẹ́rù èyí ò ire wà nínú ibi. kúnlé àní mo sọ pé bíbànújẹ́ bá gorí ẹ̀mí ẹni. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó fò sọlẹ̀ tó kú tán ní ibi ńlá ni. ǹjẹ́ bí ó bá kú tó bá yà wèrè tó ń já kiri kí ni kápẹ́rù èyí ò ire wà nínú ibi. àsìnwín burú ju wèrè lọ. àsìnwín burú ju wèrè lọ. abẹ́wọ́ mọ èèyàn àtàtà tó dá dẹ́tẹ̀ o. tí ò gbé lọ́wọ́ tí ò gbé lẹ́sẹ̀ táyé tó ń sá fún ọlọ́run má fàrùn yọ wá. nínú ẹgbẹ́ ẹ̀tẹ́ kì í bò nìyàn omi àyàn fàǹdà. àsìnwín ò lè yàn kó kálé kákó ire wà nínú ibi. ẹ jẹ́ ká tún gba bòmí ìwò tó jẹ́ pé bẹ́ẹ̀nìyàn kan bá kú aláṣọ wá jẹun agbẹ́sàré àjẹun kápẹ́ńtà àjẹun ìgbà tó ń ṣàìsàn faransẹ́ pé dókítà àjẹun àbọ̀mọ́bọ̀yàwó ẹ̀ tún wòye nínú ibi. torí pé dókítà àjẹun wá jẹun nínú ibi àwọn lọ́ọ̀yà ń jẹun nínú ibi. bóbìnrin bá fi níṣòro nílé ọkọ tó fẹ́ abọkùnrin ló bá níṣòro níbi tó gbé ṣiṣẹ́ àwọn àfáà jẹun. májẹun nínú ibi wòlíì àjẹ babaláwo àjẹ àjẹun nínú ibi. ṣé wàá rí bíbí tó bá múre dání báyìí ọpẹ́ báyọ̀. ẹ jẹ́ ká máa dúpẹ́ ká má ṣàì dúpẹ́ ká má fọpẹ́ sílẹ̀ oúnjẹ ọlọ́run ni. òun ni mo ṣe sọ pé ojú olóore kò ṣeé fi gúngi. ojú olóore kò má ṣeé fi gúngi o. ojú olóore kò ṣeé fi gúngi ala ojú olóore kò ṣeé fi gúngi. jọ̀wọ́ ṣèrántí ẹni tó rè ẹ́ òkò tó débi tó dé. ojú olóore kò ṣeé fi gúngi. 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 jọ̀wọ́ ṣèrántí ẹni tó rè ẹ́ òkò tó débi tó dé. ojú olóore kò ṣeé fi gúngi. ọmọ bàbá oníkòkò òkòkò ọjọ́ sí. èyí tí wọ́n fi yàwó ìgbà tó kù díẹ̀ o wọ́n lè jáde nílé ẹ̀kọ́ gíga. ǹjẹ́ o rántí péṣẹ́ tó lè kókó fóbìnrin láti ṣe bí ká gbàrú bí ká fàbẹ̀wòwò òun ni ìyá lọ ṣe torí pé kó bá lè jẹ́ nìyàn. jọ̀wọ́ tó bá fi jẹ́ nìyàn o àfi kó dúpẹ́ tó bá lè dúpẹ́. àbùkù ńlá ní lẹ́yìn wa ọ̀la torójú olóore kò má ṣe é fi gúngi o. ojú olóore kò ṣe é fi gúngi. ojú olóore kò ṣe é fi
ẹni tó rè é òkò tó débi tó dé ojú olóore kò ṣe é fi gùn bí. ìwọ àbúrò wo ẹ̀gbọ́n ẹ tó fà ẹ́ mọ́ra tó fi ẹ́ sẹ́nu iṣẹ́ ó kọ́ṣẹ́ ó yanjú ọ̀rẹ́ ó wá gbòmìnira ọwọ́ ẹ bá jí sówó ìgbà yẹn ló wá ronú pé ìwọ ló mọ̀ ọ́ ṣe tó bá ti wo wájú ọ̀rẹ́ tún máa yẹ ìwò. onípẹ́lẹ́ alábàjá o ìṣe náà rọ́jú fólòlà onígbà tó bá jiná tán ló di bàbá oge. ẹ jọ̀wọ́ tẹ́ ẹ bá dóge tán ẹ má gbàgbé alábẹ̀dẹ tó rójú olóore kò ṣeé fi gún bí. ojú 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 olóore kò ṣeé fi gún bí. kò bá ṣe rántí ẹni tó rè é kó tó débi tó dé. ojú olóore kò ṣeé fi gún bí. ipòkipò tábàlẹ̀ wà láyé ẹ bá jẹ́ ká máa rántí ilé ta ti jáde wá ibi tí wọ́n ti bí wa àti bá ṣe filé sí torí òwe àgbà ló sọ pé wípé ilé làrá wò ká tó sọmọ lórúkọ. ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé o pójú olóore kò má ṣe é fi gún bí. ojú olóore kò ṣe é fi gún bí. ojú olóore kò ṣe é fi gún bí. ojú olóore kò ṣeé fi gún bí. ojú olóore kò ṣeé fi gún bí. àwọn ìṣèrántí ẹni tó rè é òkò tó débi tó gbé ojú olóore kò ṣeé fi gún bí. kúnlẹ̀ appreciation mi rèé o lọ́jọ́ kẹta lé àdókòjà ti 2011 kékúnlé ìjẹ̀bú gbòòlà wàwà ìta orí mọ̀ lùsì lábẹ́ alájí Jubirila mi ọmọrúwáyé mi ìyẹn níjẹ̀bú gbò alias Àkàbà ló gbé wá débẹ̀ ọkọ̀ Lájùmọ̀kẹ́ tó ti wá dà lájà ọkọ̀ Bùkọ́lá mi bèbí ọkọ̀ bàtẹ́nìkan gùn àgàbàtẹ́nìkan wáwá àgàbàtẹ́nìkan gùn tó ra kàkà mọ́ tí ó fẹ́ kẹlòmíì oògùn àfìgbà tó jábọ̀ òun lójú ẹ̀ wálẹ̀ ṣàkàbà yóò òun ní Jubirila wá gùn tó wá dókè tán tó fẹ́ bẹ́ẹ̀ sókè tó tún fọ́n jéró fọ́mọkùnrin àdàmọ̀ ìgbà yẹn ló wádìí láàdà òun làwọn ọmọ Ẹ̀gbá ń pè látẹ̀gùn. Àkàbà náà ni Àkàbà hospitality airport generosity airport Àkàbà accommodation airport. ẹni èpè bá tọ́ sí ẹjẹ́ ká fún lè pè nítorí Jubirila ẹni àdúrà bá tọ́ sí owó ẹjẹ́ ká ṣàdúrà fún nítorí Jubirila wà láyìíká tún fi Fátíhà lé fún bóyá o ẹ̀yin aláàfáà Kúnlé mo yọwọ́ ìlàpò ẹ bá ń fi tọrọ fún Jubirila óyá àdàmọ́láwù ìjà àdàmọ́láwù ìfúwa àdàmọ́láwù ìfúsà. Jẹ́ bá jayé títẹ̀ má gbàgbé Ṣọlá ọmọ Akínyẹra tìjẹ̀bú gbó àwọn ní global cup ẹ̀gbọ́n Túndé ọmọ Akínyẹra yìí tó lọ sílùú mọ̀ọ́ká olówó global cup ẹ má gbàgbé Ṣẹ́gun ọmọ ọdún tán lẹ́jẹ̀ tàlàwọ́ ṣe fi hu ẹ má gbàgbé sínétọ̀ ọ̀gbẹ́ni Akin àwọn náà ò gbẹ̀yìn ẹ má gbàgbé Sàálíù mi dáadáa gbogbo yín pátá ẹ jọ̀wọ́ mo yọwọ́ àdúrà mi ṣẹ̀fí wà láwọn mo tọwọ́ ìbáàpò ẹ bá ń tọrọ fákàbà gan pẹ̀lú ọmọ Akínyẹra óyá àdámọ́láwù dáúlá àdámọ́láwù káúlá àdámọ́láwù ìmọ̀. lọ́jọ́ kẹta lé àdókòjà Kúnlé lójúdé ọba orí mọ̀ lùsì ẹ̀yin tẹ́ ò wà wà láì ẹ ti mí gidi gan. Àkàbà dábìrà níwájú Ṣẹ̀fíù níjẹ̀bú gbó àwọn Akínyẹra wọn dábìrà gidi gan níjẹ̀bú gbó
eléré bíi mẹ́fà lójúde ọba Orímọ̀lú sí i. Màámi Abẹ́ní Sàláwà àwọn ló ṣeré Ọ̀ṣun kó tó wá kànsán ní mélòdì Wálé mi Thompson àtàlàwọ̀ ṣe fi wù. Ọmọ Haruna ọlọ́run gbẹ̀yìn ẹ̀gbọ́n mi Túndé tó jẹ́ Mùsílíù. Bóyá mo tún tọwọ́ bàpò mo tún ti yọwọ́ àdúrà ẹ bá mi fẹlẹ́ ìtọrọ fún everybody. Óyá Àdàmọ́láwù Ìzà Àdàmọ́láwù Rìfúà Àdàmọ́láwù Rìfúsà Àdàmọ́láwù Dáwùbà Àdàmọ́láwù Fàhámà Àdàmọ́láwù Ìlímọ̀ Àdàmọ́láwù Nọ́sírà Kàràmọ́tù wọn ìyá yìí. Wàlà ọlá wàlà àkúwàtà. Ilá bìlá ìyálí ìlàsí. Wàlà ọlá wàlà àkúwàtà. Ilá bìlá ìyálí ìlàsí. Jẹ́ ká ṣeré lọ bèèrè o, jẹ́ ká ṣeré lọ bọ̀ o, jẹ́ ká ṣeré lọ bèèrè o, jẹ́ ká ṣeré lọ bọ̀ o, jẹ́ ká ṣeré Rájégúnlẹ̀ nílé Titus bàbá. Jẹ́ ká ṣeré lọ bèèrè o, jẹ́ ká ṣeré lọ. Babájídé ọ̀pẹ́sọ̀ mi ọkọ̀ bọ̀sẹ̀ dé bèbí aláṣẹ ọ̀pẹ́sọ̀ pẹ̀trólọ̀ mi ò bá bọ̀pẹ́ yẹmi. Aṣíwájú lọ́rẹ́ mi ti kó kí àràbá gbàmúgbàmù ọ̀túnba níláṣẹ òyìnbó elépo bó bá jáyé títí má gbàgbé kẹ́míkà mi o àwọn làwọn mi dókítà ní gbogbo wọn. Ọkọ̀ bọ̀sẹ̀dé mi bèbí sẹ́sẹ́ bí owó bọ̀sẹ̀dé ojú kan ládàáni. Yálà jẹ́ orí ẹ̀ kò ní burú láyé owó bàbá pẹ́yẹmí ó ṣe ń wo. Akíìmù bá ń fi ta. Akíìmù bá ń fi ta. Ọkọ̀ Bàsírátù mi sùn ìtì bèbí ìyàwó làwọn mi ṣe fi wù. Ọmọ wa ní ìkúrè aṣámi ọlọ́mọdé bí ara òrèwù aṣálẹ̀ jẹ́jẹ́ o. Bẹ́ẹ̀ ni pé kò robìnrin rí rárá. Ìdí ìrókò lọ́mọ ń gbé. Òyìnbó onítọ̀kí. Ó yá ṣẹ́ra wọn márààrún o. Kíkú máa pa wọ́n ní kékeré. Tó ń fi Tákímù Ìbúráìmọ̀ déńdé. Mú Fútàwù Ìjẹ̀bú. Ẹnjìníà Kámọ́rù àti ìsì kókókó kíkú máa pa wọn kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè tìrékè kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè. Ọmẹkùn sọ́nà bláyọ̀ mi Káyọ̀dé alẹ́ ìtẹ́lẹ̀ ṣoṣo kìíní ṣó. Lọ́rọ̀ iwájú mi sàásmì àti tipátipá ṣó lè bọ̀ mí tó ti di rọrùn nísẹ́yìn. Kíkú máa pa wá o, kíkú máa pa wá o, kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè tìrékè o, kájọ ṣàmọ̀dún ara mi. Pàrékè. Kíyèsí ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ o kì í sùn o. Bẹ́ẹ̀ ni kì í tó gbé. Àní kó kíyèsí ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ o kì í sùn o. Bẹ́ẹ̀ ni kì í tó gbé. Ọlọ́run máa ṣọ́ wa nínú ewu ayé.
máa pa wá mọ́. nínú wàhálà ayé nítorí pé ọdún lọ sópin. torí pé ọdún lọ sópin. Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọdún ọlọ́run ọba yé jẹ́ ká parí ọdún. gbogbo àwa tí a ti jọ bẹ̀rẹ̀ ọdún ọlọ́run ọba yé jẹ́ ká rí parí ọdún. ìbàjẹ́ kéré ìbàjẹ́ tóbi ọlọ́run ọba yé má jẹ́ ká mọ̀ bànújẹ́. ikú òjijì ká wá má rí iná mọ́ lọ́run kó má fi jó wa ẹnu ẹni la fi ń kọ́ méje. ọlọ́run ọba yé àwa ò fà burú. nínú oṣù bàbá yìí o. ire ni kó bá wa a ò fà burú. gbogbo ẹni tó rìn nílẹ̀ àtàwọn tó ń fò lókè a ò ní bá wọn lọ sóde. gbogbo ìṣọwọ́ ajíwárin gbogbo àwa tá ń lọ ṣàjò wọn ò ní fẹ́ jẹ́ wá pa títì láró nítorí pé Ọdún lọ sópin. ọlọ́run o ọdún lọ sópin. Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. ọdún lọ sópin. torí pé ọdún lọ sópin. Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. láti lo nàìjíríà títí dé lamẹ́ríkà. ajíṣẹ́fì wà dẹ́kunlé aláwọ̀kadọ́sọ ọmọ oko ó gbére fújì wọ̀lú amẹ́ríkà fún ìgbà kọ́kọ́ o. ìborí máa dé kò ní ṣaláì débẹ̀ ó dájú. ó wọ̀lú amẹ́ríkà tìlù ti fún limousine làwọn tamẹ́wà fi pàdé ẹ̀. orílẹ̀ ìlú dé èdè sọ̀kalẹ̀ gbogbo wọn ló gbàjọ́ lámẹ́. ó sọ̀tà rẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀. bó ṣe pààrọ̀ amẹ́ríkà ẹ̀mbàsì lẹ́kọ̀ọ́ láì mọye ìgbà tí wọn fún ní físà kó tó wá bọ́ sí àkíyàs. ìgbà tá amẹ́ríkà ń jẹ́ amẹ́ríkà ala o tó bẹ́ẹ̀ lamẹ́ríkà làwa ti ń kọ́ lẹ́tà náà sáyẹ́nsì. babaramia kí gbogbo wọn tó bẹ̀rẹ̀ eré lẹ́yìn àyíndé Wàsíù kúnlékúnlé àkànní mi ṣìnà ló tún gbérí lẹ́yìn àkànní mi ṣìnà wàlà o agbọ́ra ṣìdì àyíndé tàlàsó ní Ìbàdàn lẹ́yìn tàlàsó ní Ìbàdàn déwálé àyùbá ní yọjú ìyẹn ní 80s aláwọ̀ adé ẹ̀yìn déwálé àyùbá wàlà o òun làlà ó ṣẹ́fíù yọjú àwọn tó síwájú mi ṣe rẹ́kọ́dì àwọn ni mò ń dá arúgbó yẹn gbogbo ohun tí mo fowó fújì ṣe o kò sówó London bẹ́ẹ̀ kò sí ta Amẹ́ríkà bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ni owó iṣu owó kòkó owó bì aláwọ̀ kàndóso owó kòkó fi ṣe. America experience la kọ́lé eléyìí o. ó ti kó o ní láti America ti gbé jáde. marketed and distributed by Solution Music and Films International Limited. the young marketer kilometre 32 Badagry expressway Okoko Michael Lagos. telephone 00672244402. audio cd àti vcd America experience. ajíṣẹ́fì wà láwọn adékúnlé ọmọ oko kàdóso. eléyìí kọjá bẹ́ẹ̀ ó ti dùn tó yí bọ́bọ́. ẹ máa rà ó. àwọn epo láyé ń bá nílá wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. àníyàn ìlówó lẹ́bí òsì o bàbá náà fi sá kúnlé
bàbá lówó lọ́wọ́ gbogbo ẹbí ní mọ́lẹ̀ ẹni ìwà ìgídà ẹ̀yẹ fò ọwọ́ aráyé ló pín sí. ọwọ́ epo láráyé bá nílá wọn ìbánilá tẹ̀jẹ̀ ìwà ẹ̀dá nìyẹn. àlàó ojú bá ní rẹ̀.